ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ máa kí gbogbo wa wípé a kú dédé àkókò yìí níbi gbogbo tẹ̀tí náà fàní láti máa wò wá. èmi á máa gbà á ládùúrà wípé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wá ò ní di láṣọba mi òkè. gbogbo ọmọ kóòtù òjìrè, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, gbogbo ọmọ Odùduwà pátápátá a kú dédé àkókò yìí o. bójú òwúrọ̀ ni ẹ jíire bí, bójú ọ̀sán ẹ káàsán o, bójú ìyálẹ̀tẹ kú rọ̀lẹ́ ẹ kú àṣálẹ́ ẹ kú dédé àkókò yìí. kí n sì máa fi lóye kí gbogbo àwa tá a ń gbàwẹ̀ wípé a kú òǹgbẹ o lágbára ṣe Èdùmàrè. ẹ̀yin mi wá ara ẹ̀yìn oṣù yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ ṣe ìrànlọ́wọ́ kan fún wa. ẹ bá subscribe sórí ìkànnì yìí, abẹ́ tí ń wò wá lóòrèkóòrè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì tẹ́ ẹ ti subscribe ẹ wo bí subscription yẹn ẹ tẹ̀ ẹ́ kò já nǹkan kan ń bẹ̀ wípé kó kàn fi wọ̀n wípé ẹ wà pẹ̀lú wa lóòrèkóòrè ni. tẹ́ bá ti wá subscribe á gbé notification bell wá fún yín, ẹ tẹ̀ select all. ní gbogbo ìgbà tá a bá ti wà lórí àgbàgbé tá a wà lórí ètò òun náà ni ó máa sọ fún yín pé àtidé. kí ni tá à ń ṣe tá à ń gbé yẹ̀wò tá a máa ń jíròrò lórí ìkànnì yìí? ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà, ìlọsíwájú ilẹ̀ kóòtù òjìrè, ìlọsíwájú ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ sì rí à ń fi ìkànnì yìí fìjà fẹ́tọ̀ọ́ tó jẹ́ ti ọmọ Yorùbá. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ́ mi, lẹ́kọ̀ọ́ ló kọ́ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ara àkẹ́ni mi màjọ́ mẹ́jọ mẹ́rin ní sìnìyàn kan kì í sìnìyàn. ṣé rí i ní tòótọ́ ẹ̀yin àgbàlẹ̀bọ̀ tẹ́ ẹ pòwe kan ẹ sọ wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n, òun náà la fi dá Ilé-Ifẹ̀. kì í ṣe Ilé-Ifẹ̀ nìkan o, ọmọdé gbọ́n àgbà gbọ́n òun náà la fi dá gbogbo àgbáńlá ayé pátápátá. ìdí tí mo fi wí bẹ́ẹ̀ ni wípé lóye àgbà àti lóye ọmọdé bàbá kó gbogbo ẹ̀ papọ̀ ló máa di ọ̀kan tó sì máa jẹ́ kí ìlú ó tò. ẹ̀yin àgbà náà lẹ ti sọ pé ọgbọ́n ẹnìkan ò jọ ẹgbọ́n, ìmọ̀ ẹnìkan ò jọ mọ̀. ní kò pẹ́ yìí ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ ta nérò pé kànrán kí kábíyèsí ọba láàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé kí wọ́n fi ọgbọ́n àgbà tó nítorí pé wọ́n ti wà lórí àpèrè àgbàlagbà. wọ́n ti wà lórí àpèrè àgbàlagbà, kódà ọjọ́ orí náà béèyàn bá ti pé 50 ó ti dàgbà nítorí wọ́n ti lé 50 báyìí, wọ́n ti lé lọ́jọ́, wọ́n ti lé lóṣù. ní kò pẹ́ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé gbé adé lé orí àwọn kan tí wọ́n elevate wọn lọ sí ipò lọ́balọ́ba. àwọn 14 ni ọba Abímbọ́lá, ọba Alágọ̀ Ọ̀já wọ́n wà nínú ẹ̀. ọba Alágọ̀ Ọ̀já yìí nìkan so ni gbogbo èèyàn nírò pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ gbé adé fún ní February 13. not knowing pé ètò tí ń lọ lóríṣiríṣi títí kan àwọn Ọ̀yọ́mèsì. ẹ má dẹ̀ gbàgbé o wípé àwọn tí wọ́n dúró tó jẹ́ nínú Ọ̀yọ́mèsì tí wọ́n dúró ti kábíyèsí Sáàmù àti
olóyè kejì yìí mo sì fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Àgbàkin wọ́n jẹ́ kan gbòógì tí wọ́n dúró ti kábíyèsí Abímbọ́lá Ọ̀wádé gan àwọn ni wọ́n dúró tì wọ́n nígbà tí àwọn kan tí wọ́n yà sọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n dúró ti Báṣọ̀run. Ó wá fi wọ́n láti lẹ̀ pẹ̀pẹ̀ wípé àwọn tí wọ́n ní kí kábíyèsí wá jẹun níṣẹ́ ni kábíyèsí bẹ̀rẹ̀ sí ní dín mọ́. Àtòrí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé òun lélẹ̀ tí kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tí àwọn èèyàn kọ́kọ́ sọ pé ṣé jẹ́bí gómìnà ni wọ́n ṣe àtìlẹ́yìn fún Aláàfin Ọ̀yọ́ tí wọ́n fi gorí àpèrè, ó ṣe wá jẹ́ gómìnà yìí òun ni Aláàfin Ọ̀yọ́ gbé lọ sí ilé ẹjọ́ bọ̀, ó ṣe wá jẹ́ gómìnà yìí ni Aláàfin Ọ̀yọ́ fi ẹnu tẹ́ńbẹ́lú rẹ̀. Àṣepẹ́tọ̀ wọn Ọ̀yọ́mèsì náà ń bọ̀, àwọn Ọ̀yọ́mèsì kẹ̀dẹ̀rẹ́ títí kan Sàámù Aláàfin Ọ̀yọ́ ti fún wọn ní mọ́tò ńgbà kan, àwọn méjèèjì náà ni Sàámù àti Àgbàkin ni wọ́n fún mọ́tò nítorí pé wọn ni wọ́n dúró tì wọ́n. Ẹ má sì gbàgbé pé àwọn Ọ̀yọ́mèsì méje lání, àwọn márùn-ún tó kù ń kọ́. Nínú àwọn méjì tí wọ́n dúró ti kábíyèsí dáadáa, Àgbàkin nìkan ló wá dúró ti kábíyèsí nìsín nítorí pé Sàámù ó gbadé, Sàámù wá gbadé nìsín, ìjà ṣẹlẹ̀. Ohun tó wá dùn èmi pátápátá òun lélẹ́yìí o. Ohun tó dùn mí nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lọ́dọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ òun ni wípé okùn kì í wó oru káwà rúru o. Owó ọjà tí wọ́n gbé wá látilẹ̀ tí wọ́n dọ́gbọ́n bò wípé àwọn ò gbọ́wọ́ ọjà wá látilẹ̀ tí wọ́n sọ pé kò sínú láàrin àwọn àti Ọ̀nìrìṣà. Ọwọ́ ọjà yẹn ló fi wá wọn gbangba báyìí. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ náà. Ẹ wá gbọ́, àwọn wo ni aládé pálí nígbà tí Aláàfin Ọ̀yọ́ wọ́n ìpé ọdún kan lórí àpèrè, ìjà lónìí ìjà lọ́la. For the first time I must tell you, eléyìí ó dùn èmi fúnra lára mi. Àwọn ọmọ Ọ̀yọ́ náà àwọn náà máa wò pé wọ́n máa wà very disappointed níbẹ̀. Ibi tí wọ́n wà, ibi tí wọ́n ti ṣe Ramadan lecture ni o. Wọ́n ṣe Ramadan lecture. Ibẹ̀ náà sì ni àfáà tí ó wá ṣe wá sí ńbẹ̀. Làwọn náà ní Aláàfin ò ṣe rí fín. Kò sẹ́ni tó rí Aláàfin fín, ṣùgbọ́n gbólóhùn tó jáde lẹ́nu kábíyèsí yìí ìjó jẹ́ kó tún jáde lẹ́nu wọn. Mo kí Àgbàkin o, tẹ́yìn ò lọ gbadé pálí. Ta ló ń fúnyàn ládé pálí? Àwọn wo ló ń gbadé pálí? Indirectly ó ti sọ̀rọ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé, tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ dẹ̀ pọ̀ wọ́n lẹ́yìn. I have the video níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Ṣèyí Mákindé, tí wọ́n ti sọ gbangba lọ́jọ́ coronation Aláàfin Ọ̀yọ́, lọ́jọ́ coronation kábíyèsí Ọ̀wádé, wípé gbogbo àwọn tí wọ́n wá bá wọn Ifá òmu wọn ni ẹni tí fámúrè táwọn dẹ̀ dúró tì í. Wọ́n dúró tì í because of kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Ọba Ọ̀wádé. Nítorí kábíyèsí àwọn Ọ̀yọ́mèsì wọ́n di ọ̀tá gómìnà di ọ̀tá Ọ̀yọ́mèsì, wọ́n wọ́ra wọn lọ sí ilé ẹjọ́. Bàbá paná Olódùmarè ó tọ́nà. Bẹ́ẹ̀ ni o. Ṣé mọ̀ wípé gbogbo ìgbìyànjú ẹ̀dá pátápátá ní ayé yìí ń bẹ lọ́wọ́ orí o.
nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo ìgbìyànjú yìí tí wọ́n gbé lọ sọ́tún wípé kí lórúkọ ọmọ ọba yìí Gbádégẹṣin wípé òun ni Aláàfin Ọ̀yọ́ tí Ifá mú o, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀dán lóhùn nítorí tiwọn lójú àwọn Ọ̀yọ́mèsì bí ìgbà tó jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó paná. ṣùgbọ́n Báṣọ̀run gbogbo ìgbà mo máa ń sọ, ẹ má rí pé mo máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ Báṣọ̀run, ọ̀rọ̀ àgbàsílẹ̀ bí òṣìṣẹ́ lówùrò àṣẹmọ́jú alẹ́. Aláàfin Ọ̀yọ́ kábíyèsí ti wá rí ní rí wípé àti tòjépo olóòṣà lọ́wọ́ kò sí bàbá ẹni tó bọ̀. That February 13 ni wọ́n joyè ọ̀tún ìyálájé ìlú Ọ̀yọ́ láàfin ní ààfin Aláàfin Ọ̀yọ́ níbi tí àwọn àgọ́ Ọ̀já tí wọ́n ti gbàdé. Nísìnyí gbogbo àwọn ọmọ bíbí àgọ́ Ọ̀já pátápátá ni wọ́n ti wá jáde, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn tó ti farasin ni àwọn èèyàn wá ń tú jáde pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń gbìyànjú láti fa ọwọ́ Ọ̀nìrìṣà wálẹ̀. Ọ̀nìrìṣà ò sọ̀rọ̀, àwọn èèyàn ni wọ́n sì ń jáde wá sọ̀rọ̀ tí wọ́n sì ń fa kò mọ́ òkun ọ̀rọ̀ ìtàn ni wọ́n fà á jáde. ṣé ẹ mọ̀ wípé ìlú Ọ̀yọ́ wọ́n dàbí òwu ni, wọ́n dàbí òwu ni nítorí wọn ò ní ìlú kan mọ́ tá a lè pè ní ìlú wa yìí ohun leléyìí o. ohun tí mò ń sọ rèé, Òwu ò dá dúró mọ́, bẹ́ẹ̀ bá rí ẹ̀rí Òwu Kúta, Òwu Ẹ̀gbá, gbogbo ibi táwọn Òwu tí wọ́n ṣẹ̀ lọ lẹ́yìn ìgbà tí ogun pín wọn níyà tó fọ́ ìlú Òwu tútú. Àwọn olówó ní máa kílèmù pé kíní kan wọ́n máa ọba àwọn kan bẹ̀ tí wọ́n gbà wọ́n láàyè tí wọ́n gbà wọ́n lálejò ni. Síbẹ̀ gbogbo ìlú àwọn Òwu yẹn ni wọ́n ń jọba ń bẹ̀, olówó ni wọ́n sì ń jẹ ń bẹ̀. Tí a mọ iye olówó ta nílẹ̀ Yorùbá ni. Àwọn tí wọ́n gba àwọn olówó láàyè, àwọn olówó ò claim, Òwu Ẹ̀gbá kò claim pé òun lòun lẹ́gbàá, Òwu Kúta kò claim wípé òun lòun ní gbogbo ilẹ̀ yẹn, gbogbo ìlú yẹn. Wọ́n gbà wọ́n láàyè ni. Bẹ́ẹ̀ náà ni Ọ̀yọ́ ṣe rí. Ogun ti ja Ọ̀yọ́ kínní, ó tú wọn ká. Wọ́n wá gbà yín láàyè níbi tẹ́ ẹ ṣe wá dé gẹ́gẹ́ bí àpọ́nlé ọmọ Ọ̀rànmíyàn tẹ́ ẹ jẹ́. Wọ́n fún yín láàyè, àyè tí wọ́n fún yín ẹ tún wá jọba lé wọn lórí. Àwọn tí wọ́n fún yín láàyè ẹ wá fi oyè àṣípa ẹ fi tì wọ́n lójú, ojú dẹ̀ ti là, wọ́n náà wọ́n fẹ́ gbadé, ẹ tún wá ní wọ́n gbadé pálí. Só jẹ́ kí kábíyèsí ó sọ bẹ́ẹ̀ níta gbangba? Só jẹ́ kí kábíyèsí ó sọ bẹ́ẹ̀ níta gbangba? Now àwọn ibi tó jẹ́ kí kábíyèsí lọ, àwọn ọmọ ọba lọ́kùnrin àti lóbìnrin wọ́n ti restrict kábíyèsí, wọ́n ti gbé kábíyèsí lọ sí ilé ẹjọ́. Ẹ wo ìpàdé lọ́balọ́ba ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí, tọ́wọn ọba tí wọ́n kéré sí Aláàfin Ọ̀yọ́ gan tí wọ́n wà ń bẹ̀ nílùú Àbújá. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ is nowhere to be found. Gradually tó bá yá ọ máa fọwọ́ rọ́ kábíyèsí Aláàfin, wọ́n á fọwọ́ rọ́ wọn tì sẹ́yìn nígbà tí wọ́n bá ti tí wọ́n yọjú nínú ètò lọ́balọ́ba lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n yọjú nínú ìpàdé lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ibo ni wọ́n ti rọjú nínú ìpàdé lọ́balọ́ba nílùú Ọ̀yọ́ tí wọ́n wà gangan, nítorí pé àwọn ọba tí wọ́n jọba lé lórí kì í ṣe gbogbo wọn ni wọ́n nífẹ̀ẹ́ wọn mọ́. Gbogbo àwọn ọba 14 ká sọ pé 30 nítorí àgbà akin wọn ní àwọn ò gbadé. Orí tó bá dẹ̀ máa dáde inú agogo dẹ ní gbé, orí àgbà akin ò gbadé nìyẹn. Sọ́ni mọ àwọn kan ní orí ò gbadé, Sọ́ni mọ àwọn kan nìyẹn, orúkọ bàbá wọn kan nìyẹn, orí ò gbadé. Nígbà bá wá di ọ̀la tó bá ń pe àwọn ọmọ àgbà akin lórí ò gbadé, ẹ̀kọ́ wọn náà má fi ṣèbínú. Ó yẹ̀yẹ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ yẹ̀yẹ́ àgbà akin níta gbangba. Wọ́n lérò pé wọ́n pọ́n àwọn lé. Àtẹ̀ṣe ẹ̀yin ò lọ gbadé onípáálí.
kábíyèsí aláàfin ìgbà wo ni bàbá sì gorí àpèrè from one issue to another kábíyèsí aláàfin Ọ̀yọ́ ó wá jẹ́ pé ọ̀rọ̀ wọn nìkan ṣó ló wá ń lọ lórí social media ló ń lọ lẹ́nu àwọn bloggers kí n máa sọ pé lẹ́nu àwọn bloggers nítorí pé current issue ni now current issue ni tí tábà ní ká jù kan lẹ̀ so that ká face another thing tó tún ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ká tó wo apá àbòmí gbẹ́n aláàfin Ọ̀yọ́ ó tún ti ju bá ń ṣe ẹ̀dì mí ilẹ̀ tá a tún máa wò pé ilé yìí máa tún lágbára ká tún gbé wá fẹ̀yìn ara àlè ẹ̀yìn olólùfẹ́ wa kẹ́ ń wò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ tún gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tí àáfàá tó ṣe wáàsí níbi lecture tí wọ́n ti ṣe tí kábíyèsí tí wọ́n fi sọ̀rọ̀ yìí. ọyẹ ilé gbogbo ó sì mẹ́jọ báyìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد الله عليه وسلم وعلى آله وصحابه وأزواجه وذرياته وآل بيته وسلم تسليما آمين سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر في مقولون اليوم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إلا بالله العلي العظيم. gbogbo ọpẹ́ tọ́lọ́run ní agbọ́dọ̀ pàṣípò mọ́ àsìkò tẹ́ rí ẹbí ìta ní tẹ́ẹ̀ká fi gé nǹkan yóò gé yín ọjà kéèyàn máa lò gbà ó burú kéèyàn jẹ́ àlòmọ́sà gbogbo ńlá akáyè tí ń bẹ bí lónìí mo gbé kíkí mi látọ̀rí bàbá yìí máa ẹni ó wu Ọlọ́run ní dáradára mo kí pẹ̀lú ipò tó fi yín sí tó fi yín ṣe aṣíwájú àkọ́kọ́ fún gbogbo ẹlẹ́sìn mùsùlùmí nílùú Ọ̀yọ́ bàtà bíláà Ọlọ́run ní tí ó sùn yìí ṣe láíláí. dòdò ìdáwà èèyàn níbẹ̀ lẹ́yìn dòdò ni wọ́n fi ń pẹ́ dòdò ń dáwà tó bá yẹ wá dání wọ́n máa ń sọ pé ìwọ ni ẹnìkan èyí jẹ́ wọ àwọn nǹkan máa ń bẹ lábẹ́nú tí wọ́n máa lùlù fóònù mi. وما فضل الأرجاء إلا رجالها. Alábí Sheikh Muhammad Daoud kẹ́rin mùsùlùmí gbogbo olè Ọ̀yọ́ ẹgbẹ́ ṣéwù. Ṣéèkù. Adúró ti ní njọ́ tó ṣòro, adúró ti ní njọ́ tó dẹ̀. Àbùkù lọ́jọ́ bẹ́ni tí wọ́n bá ń pè láàfà àkọ́mọ̀ níbi tó dúró sí. وما فضل الأرجاء إلا رجالها. Èèyàn máa ń níbi tí máa dúró sí èèyàn máa ń ní oṣù wọn máa. Àbábẹ̀ yẹ ohun Ọlọ́run níbi ẹ̀ka gbáko láíláí. Amina. Gbogbo ẹ̀yin àhímà, gbogbo ìmáàmù àfà aṣíwájú mọ̀kì. Ẹ̀yin ìyá mi ẹ̀yin lẹ bí wa mọ̀kì gbogbo yín. Dr. Fauci bọ́mọlúwàbí tí ṣe lẹ́yìn ṣe yẹn. Kíkẹ́ wọ́n rẹ̀ kẹ́ rẹ̀ lọ́jà kì í sọ̀sùn ká tẹ́ fi rú. Bó tilẹ̀ wù kóṣù ká yín ó tóbi tó ẹ parí òwe yìí ẹ kò ní pòṣù ká o ẹlẹ́rù lẹ́rù ọ̀pá. Gbogbo ohun tí kálukú bá dì ẹni ṣàì tó bá lè wù kẹ́ fi dì í ẹlẹ́rù ní pè tẹ̀. Àti Fauci bẹ́ẹ̀ ti ṣe yìí dá ẹ ṣe. Ẹ bá dà dúró èyí tẹ́ ẹ mú tọ́ bọ́ọ̀lẹ̀ Ọlọ́run ti fún ilé ohun tó jù lọ. Ohun tó kẹ́ kù dá ohun tó jù bá. Amina. Bàbá kábíyèsí. Ẹ̀dọ́gbọ̀n ẹsẹ̀ kábíyèsí fọláàfin. Ẹsẹ̀ kábíyèsí fọláàfin. Kábíyèsí. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ló ní kí gbogbo ayé ọmọ alábàbà fún yín o. Ẹ dákun bọ́ bá kẹ̀yìn nìkan ẹ̀yin náà alábàbà fọlọ́. Àwọn tó bí yín lọ ọlá ni wọn wá jẹ́ tán àìjẹ́ tán lójú òkú tó yìí. Allahu Akbar. Kábíyèsí
ipò gbogbo nǹkan ọlá gbogbo nǹkan agbára lọ́hùn jogún fún Ọ̀yọ́. Ipò tẹ́ jókòó yìí kìí ṣe ipò ara lásán, ipò ẹ̀mí ni. Ipò àwọn aláṣekù ni. Ipò àwọn ẹni ìṣíwájú ni. Kábíyèsí His Imperial Majesty Ọba Abdulhakeem Ọ̀wọ́adé Ẹlẹ́wẹ̀ẹ́tù kábíyèsí. Àwọn ìjókòó kan wà kò sẹ́ni tí ó jókòó mẹ́ tí ò ní mú lóru. Èèyàn jẹ́jẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ bá wò yí dáadáa. Èèyàn tí ò máyé lẹ́yìn bẹ́ẹ̀ bá wò yí dáadáa. Níbi ẹ gbé irú sẹ̀mí ayé tẹ́ lò ẹ mọ̀ fẹ́ni tí ò máyé lé ni. Ṣùgbọ́n ìjókòó tẹ́ lò tẹ́ jókòó ìjókòó tí máa wọ aṣọ míì fún ìyẹn ni. Ìjókòó tí máa ń lo èèyàn tí sọ fún ọ pé mo dé o. Ẹsẹ̀ kábíyèsí bá náà rí. Kábíyèsí Aláàfin. Tẹ́ bá wọ̀ tó tẹ́ wò sí. Àfi ayé Ọlọ́run fi yín o, ẹ máa ṣe kábíyèsí f'Aláàfin ọ̀hún. Ọba tí ń mú ẹni tó wù tí dá lọ́lá. Ọba tó mú ẹni tí wù tí fi sípò. Kábíyèsí ìmọ̀ràn tó bá wáyé láàrin ẹ̀yin àtọ́lọ́hun yìí nìkan ni ẹ gbà nímọ̀ràn. Kọ́mọ pé ìbẹ̀rẹ̀ ni àwọn ọmọ èèyàn. Kọ́mọ àwọn tó pé kámọ́ wí ní ìbẹ̀rẹ̀ nísàlẹ̀. Kábíyèsí kọ̀sọ́ba burúkú láyé. Ìjòyè burúkú ní bẹ ẹ̀mẹ̀wà burúkú ní bẹ. Kábíyèsí o. Ẹsẹ̀ kábíyèsí bá dàbí. Kábíyèsí o. Gbogbo nǹkan bẹ́ẹ̀ bá jókòó mi dẹ́ jókòó yìí gbogbo nǹkan ní bẹ lára ẹ̀. Akramakumullah. Kábíyèsí Kavatia bitẹ̀júwì. Bàbá Imam. Kábíyèsí Aláàfin Kavatia pẹ̀lú tẹ̀júwì ni ó sì kúnná. Lánàá Jímọ̀ yìí fún wa. Bí Mùsùlùmí bá ti mọ Fátíà ó kéwú jà. Bàbá fi àṣírí ìrun kíkí kí yín kábíyèsí ẹ tó ń pè láàfáà. Ìyàwó tẹ́ ẹ tó wá ní tó jẹ́ ìyá wa. Àwọn tó wá bùrì. Wọ́n fà dàgbà ìtòrò sọ́dọ̀ Jésù. Kábíyèsí Ṣàngó ni yìí. Adálágbá fẹ́ kú rọrí. Kábíyèsí Aláàfin èémí lọ́la ń dá láyé. Èémí lọ́la ń dá láyé. Èyí tó kù ẹ parí ẹ̀ fúnra yín. Aláàjì Dámì ọ̀ní ọlọ́run kọ́ mi o. Ẹni tí ọ̀bá mọ̀ mí kọ́ jáde lọ́wọ́ mi. Láàrin wọn àmà ṣẹ́jú díẹ̀ tó kù kábíyèsí Aláàfin. Ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti jókòó lórí ipò yìí. Ìlà òdìyàtì àní kìbáàrò àṣìyàntì. Bàbá kábíyèsí àti gbogbo èèyàn rẹ̀, gbogbo èèyàn ńlá káyè, gbogbo èyí tẹ́ dúró ti ọba ẹ ṣé o, gbogbo èyí tẹ́ dúró ti heritage Ọ̀yọ́ ẹ ṣé o. Fọlá zálà gàdìbáyà láyà rẹ̀ àmọ́ à. Kábíyèsí ti kọ́ tẹ̀síwájú nínú ọ̀rọ̀. Ọba àdúgbò ló pèdè. Wípé bàbá rí ẹni tó lè mu omi gbóná tó họ́. Bàbá rí ẹni tó lè múlẹ̀ kan náà tí ó dìjú mú. Á dà lọ́lá. Níbi owó bá ti wà kò sí ọmọ ànábì Ádámù lè ṣe kábíyèsí. Níbi tí òkèlè ọba ti pọ́n lórí kò sí ilẹ̀ tí ọmọ ànábì Ádámù ò lè dà. Ẹ wo òfin tó le tó bẹ́ẹ̀ akíkúgbà wà lè wà tó wọlé sí kí mẹ́fún bọ̀. Tẹ̀gbẹ́sà fún olèmí àtàbílàkì.
إذا رضيت عني كبار عشيرتي gbogbo àbá àti bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́ kò kí yín o. فلا زال غالبانا لياليها bí bá ti tún báyìí ilẹ̀ tí mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kú bàbá yẹ̀yẹ́ mo tún ní wàásù lábúlé ẹ̀gbá lọ́sàn-án yìí. ó ní ta ni ó mú mi gbóná ẹgbẹ́ omi gbóná kaná kọ́ máa hó ẹni ọlọ́wà lè dijú múlẹ̀ kan náà á dà á lọ́la kábíyèsí gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan àwọn obìnrin máa jáde ṣèfẹ́ fún mi lọ́wọ́ wọ́n fẹ́ afọ yóò bá gbé omi gbóná tẹ́lẹ̀ omi bá mú báyìí àwọn rẹ̀ ó bò ó. expectation interest ìmọ̀ ẹ̀jẹ̀ kọ́ ọmọ ẹ̀dá àdẹ́bí ádámọ̀ mi ò gbàgbé wípé èèyàn gbọ́dọ̀ dálẹ̀ bí wọ́n ti bí. بلادك قدمها على كل بلدة. Tẹ́bá Mùsùlùmí gbogbo nǹkan lọ yóò lè gbà, aláwọ̀ yóò ní gbà kẹ́rọ́ bá fún. بلادك قدمها على كل بلدة. Ọ̀yọ́ ọ̀yọ́ ẹ bá máa gbé ọsibítù lọ́yọ̀ọ́, ẹ bá máa gbé ilé epo lọ́yọ̀ọ́, ẹ bá máa gbé ẹ̀sà máa rí ọba. قدمها على كل بلدة. Kábíyèsí kálukú máa ń gbé èmi ò mú mi ẹlòmíì ń bu omi sẹ́nu ọ̀nà fún wọn rẹ́. Ìtàn Yorùbá ni ìjàpá lọ́wọ́ dìde ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ òun lọ́wọ́ dìde ó ní omi tí gbogbo èèyàn mú tí wọ́n ń wù yìí tí mo rówó gbà èmi máa mú ọba bọ́ sílẹ̀ ọba ti pé omi o wọ́n pé ẹ sáàfù ẹ̀ lómi omi tí ó ìtàn náà já lọ wípé ìjàpá wa gbé omi o wọ́n wá ní kábíyèsí omi ní hóyó wọ́n ní kí n mú ṣé kí n mú wọ́n ní mú ọ̀tún omi ní hóyó wọ́n ní kí n mú ṣé kí n mú wọ́n ní mú bàbá ìmọ̀ omi yìí ní hóyó kó lè jó yàn lọ fún o. Alákùnrin ìbánidàtí ó. Tẹ́lẹ̀ Mùsùlùmí wọ́n bá ti kú lọ́dọ̀ ọba ó gbé omi lọ́dọ̀ ìjòyè ó gbé omi lọ́dọ̀ àwọn olórí wọ́n ń gbé káàkiri wọ́n ń fomi hàn gbogbo èèyàn lọ́kọ̀ọ̀kan omi yìí rè ó nígbà tó mi tutù wọ́n bá bọ́ sáàrin aago ó ní mo ti fẹ́ mú o àbí wì. Lákàtà kan tí wá alákùnrin ìbánidàtí ó. Bàbá kábíyèsí ó mu omi náà bí òun. Ṣùgbọ́n kí ló lò olùgbọ́ ọmọ. Wọ́n mi àjèlè ha àfọ̀tẹ́ ọ̀ mi àjèlè àsùn. Bàbá mi aláàfin tọ́ba gbóná ẹ̀fẹ̀ tó lẹ̀lẹ̀. Ọgbọ́n olùtú agbára lọ. Ọgbọ́n olùtú agbára lọ. Ọgbọ́n ní kọ̀ọ̀yàn, ọgbọ́n ní láàyàn. Ọlọ́gbọ́n ni ó sì jayé pẹ́ torí ọlọ́gbọ́n ni ó di orí ẹja mú. Alukurani yóò ti máa lóyún inú kábíyèsí o. Alukurani ọ̀rọ̀ Ọlọ́run òun nìkan náà ní solution sí ọ̀nà àbáyọ lórí gbogbo nǹkan tó bá dàrú o. Torí wọ́n tẹ́ ẹbí mílíọ̀nù ní kẹ́bà wọ́n láti provide solution to the societal heal. Báwo la ṣe wá ojútùú sí nǹkan tó ti dàrú mọ́ ayé lọ́wọ́ yìí àti potential Islam kí ni rẹ́fí Islam ní rẹ́mẹ́dì. Ọ̀rẹ́ mi Bọ́lá wíyọ́ láti Murtala ẹ̀ṣin aṣíwájú. Tẹ́lá Mùsùlùmí ẹni tó bẹ́ẹ̀ ti lè pàdánù Ọlọ́run ó ti pàdánù gbogbo ohun tọ́lọ́run dáhùn. Ànábì wa Muhammad ó ṣe Ọlọ́run ní alihaya la ya'ti illa bi khair. Ẹni tó bẹ́ẹ̀ ti lè ní ìtìjú gbogbo nǹkan ní òní torí ìtìjú a máa wá pẹ̀lú gbogbo rẹ̀. Kò sí nǹkan báyé jẹ́ jù lónìí àìní ìtìjú. Gbogbo wàhálà ti wà ayé ti bàjẹ́ ṣé òòrùn ọ̀yọ́ bí ti yọ wọ́n ni ṣé oṣù ọ̀rọ̀ bí ti yọ wọ́n ni gbogbo wa náà lápalẹ̀ ayé jẹ́ obìnrin mélòó lọ́lọ́kọ tí ọ̀la lè mọ́ lónìí gbogbo wa náà lápalẹ̀ ayé jẹ́.
la fẹ́ gbà nínú mú kàmákan kí ló fẹ́ gbà nínú kẹ́nìkan sunkún torí kí wọ́n lè rẹ́ kí ló fẹ́ gbà lára bí ẹni tó ti ga kọ́ sọ̀kalẹ̀. tá a bá sọ wípé society bàjẹ́ kí ló bàjẹ́ kò sí ilé gidi èèyàn tí máa ń gbé bẹ̀ ní gidi kò sí ilé burúkú èèyàn tí máa ń gbé bẹ̀ ní burúkú dèdè búlọ́ọ̀kù tí wọ́n kọ́ hòtẹ́ẹ̀lì náà ni wọ́n kọ́ mọ́sálásí purpose tá a lo ìkọ̀ọ̀kan fún lọ́tọ̀ọ̀tọ̀. Inna Allah la yughayyiru ma biqawmin hatta yughayyiru ma bi anfusihim. a ti bọ́ sí àtúgbogbo làkàyè tí gbogbo wa bá wá ọ̀nà àbáyọ láyé ẹ jẹ́ ká kọ́kọ́ lọ yí ara wa po. ṣé báwọn tó ń bí àwa ṣe ń tọ́ wa tá a fi gbọ́n làwa ń tọ́ àwọn ọmọ wa nísìnyí. àwọn tó ń bí wa ọmọ sọ wípé ọmọ ò jìyà ó lóun ọ̀gbọ́n ta ni tíṣà yìí èmi àti wa ń tọ́ àwọn ọmọ tiwa pé àfẹ́ kí ìyàwó jẹ wọ́n àwọn ọmọ wa gọ̀. ẹ sọ ọmọ tó jiná dénú mọ́ nísìnyí ọlọ́fọ̀ ọ̀rọ̀. ẹni ọba bímọ kan tó ń pè ní ìbejì yóò fi ìyà ṣe kẹta ẹ. Al-Qur'ani ní La yughayyiru ma biqawmin. àní yí kọ̀ǹdíṣàn ìlú kan ayé kan agbègbè kan àní yí ipò. Hatta yughayyiru ma bi anfusihim. títí tí àwọn náà fi yí ohun tí ń bẹ lọ́kàn wọn kó. Ọlọ́run kì í yẹ̀yẹ́ ẹni tí ó ti sáàbù yẹ̀yẹ́. ṣùgbọ́n bá gbé yẹ̀yẹ́ ní bẹ lọ́kàn rẹ o lè rò pé òun gbé lọ dáadáa báyìí sẹ́dẹ̀ rí Ọlọ́run níjọ́ mi ẹni tí ó bá tẹ́ yóò filẹ̀ fáyé ayé ní ọ̀wá gbé kò níjọ́ Ọlọ́run gbogbo ẹni ayé báyìí ti gbé dókè fúnra rẹ̀ yóò wá là mọ́lẹ̀. ẹ máa dúró de àtibọ̀tán ọlọ́tẹ̀ ìgbẹ̀yìn yóò dùn olóku àdá. àwọn bíi mẹ́ta ni wọ́n lóko wọ́n mú àdá wọn lọ́wọ́ àwọn méjì dóko láàárọ̀ wọ́n mú àdá wọn kó lè mú ẹnìkan yòókù ní èmi ò lè dúró fún àdá o àfi fà ńké oko lọ ẹ sì mọ̀ wípé àdá rẹ̀ ò mú èyí tó yẹ kó ké lẹ́ẹ̀kan ńké bí ẹ̀mẹ́fà òun rò pé òun ti gba wájú àwọn yòókù fún àdá wọn ó mú wọn bá bẹ̀rẹ̀ níbi tó òun rò pé òun bá ṣẹ́dé láàrin wákàtí méjì àwọn bá ṣẹ́ kọjá bẹ̀ láàrin ogún ìṣẹ́jú àwọn parí iṣẹ́ wọn lọ lé ẹni tí ọ̀pọ̀ àdá rẹ̀ bá káwọ́ mọ́ ní pé yéè bébí náà bá mọ̀ ní ìbá ṣe sùúrù básìkò ètò tọ́ bá ní ọ̀ fẹsẹ̀ lórí àpèrè ọ̀ yẹpẹrẹ. kí Ọlọ́run ó lè dá yín lóhùn your conscience your opinion what you have in your heart. It reads a lot. It counts a lot. Inú níbí ni òjò Dubai lọ ọ̀rọ̀ Ọlọ́run lọ́rùn kò ti dá ọlọ́lá. Tí ayé ọba dá agbọ́dọ̀ lọ jagun ojú kòkòrò. Tá a bá bẹ́ bí society ọ̀dà gbogbo kọ̀sẹ́ni tí ò ṣe ayé tá a ní ọ̀dà ayé ọ̀bàjẹ́ àwa tá a bẹ́ẹ̀ là ṣe tó dá a mọ́. Gbogbo wa ní láti jagun ojú kòkòrò kábàdé bọ́lọ̀ dáadáa. Ojú kòkòrò lónìí kò sí ọkàn ẹni tí ò sí mọ́. Kódà débi nǹkan ẹ̀sìn àkọ́ kí ẹ̀sìn kan bàjẹ́. Ayé kí ọ̀dà àwa là dá. Ẹ jagun ojú kòkòrò kẹ́lẹ̀ bọ́lọ̀ dáadáa. Àlùkò náà a tún káàtó la yẹ fìlà. Ayọ̀ ọkàn tẹ́ rí yẹn. Kéèyàn ọjọ́ lórí tọ́lọ̀ ń bá fún kásúlá yẹ̀fúnà pẹ́pẹ́ ọ̀rọ̀ tí ò ní tán láéláé ni. Fàdúrà máa kọ sábà láwùn lákàtẹ́kùn ní àgbẹ̀dà tọ́ bẹ́ẹ̀ lè yọnu sí ohun tọ́lọ̀ ń ṣe fún ọ bìlọ ní àníyàn àìsàwà máa ní kò dúnìyà sàwà. Bàbá kábíyèsí àwọn sàhábà nẹ́bì ẹ̀yọ̀ bọ́ ànẹ́bì òkú. Tá a bá fẹ́ pe àwọn sàhábà. For example, tá a bá fẹ́ pe Umar a pe Sayyidina Umar Sayyidina Abubakar kí ni túmọ̀ Sayyid our master our boss àwọn ọ̀gá wa sẹ́fọ̀ bí ọ̀gá tiwa ni wọ́n ṣùgbọ́n ọmọlẹ́yìn ni wọ́n jẹ́ sí ànábì gbogbo ẹni tí ń bá ń kánjú àdájọ́ ìbílẹ̀ sọ̀fà kéèyàn ọmọ kánjú
yóò parẹ́ níbi tí ọ̀fẹ́. Ìkánjú ní máa ń jẹ́ kọ́mọ èèyàn gbàgbé wípé àwọn tí wọ́n wà lẹ́yìn ànábì bàbá ńlá ni wọ́n jẹ́ fáwà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn èèyàn ńlá kan nídìí kẹ́ ẹ bá wọn tu sí àárín. Ẹ sáà máa jó ọmọ lẹ́yìn wọn, ẹ̀yìn wọn tẹ́ ẹ wà yẹn iwájú ẹgbẹ̀rún èèyàn lẹ ti wà. Ṣùgbọ́n ìkánjú, ojú kòkòrò, àìní àmúmọ́ra, àìní àgbàmọ́ra, èmi náà ó ṣe bẹ́ẹ̀, màá ṣe bẹ́ẹ̀, màá ṣe bẹ́ẹ̀, kì í ṣe gbogbo èèyàn ní máa yẹ o. Tí àwọn bloggers ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì kò ń ṣe fún ìtakò, fún àtúnṣe, òun làwọn ètò tẹ́ máa ń rí wò lórí orí social media yìí o. Social media bó ṣe ní advantage àmì bó ṣe ní disadvantage lójú ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ náà ló ní advantage o. Àǹfààní tó wà ń bẹ̀ ó lọ, bẹ́ẹ̀ náà ni àkóbá tó wà ń bẹ̀ náà ló lọ, ṣùgbọ́n àǹfààní ibẹ̀ oníkẹjẹ́ ká múlò gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá. Àwọn tí wọ́n jẹ́ aṣáájú ẹ̀sìn wa ó wà lọ́wọ́ wọn, not because of ipò ẹ fẹ́ ṣàpọ́nlé èèyàn kan, ẹ wá wà nínú gathering tẹ́niyẹn wà. Tó bá tó kẹ́ ẹ sọ òótọ́ ọ̀rọ̀ fún, ẹ sọ fún o. Ẹ fi style ẹ fi sọ fún, ẹ fi ọgbọ́n ẹ fi sọ fún. Ẹ jẹ́ á fi òye ká fi sọ fún. Àfáà ni, ìmáàmù ni, pásítọ̀ ni, ẹ̀yin babaláwo ni. They believe in you. Wọ́n nígbàgbọ́ nínú yín. Fún díẹ̀ ẹ máa bá wọn sòótọ́ ọ̀rọ̀, ẹ bá wọn sòótọ́ ọ̀rọ̀. Àwọn tí wọ́n dẹ̀ ń jíròrò pẹ̀lú ọba kò dìgbà tí ọba bá yẹ̀yí àwọn kan kí ọba tó ní àpọ́nlé, kò dìgbà tó bá jẹ́ wípé ká máa sọ pé kábíyèsí tẹ̀ ń ṣe yìí dáa kiri kan ká má lè sọ fún wọn wípé bye bye. Ẹ wo Ọ̀nìrìṣà, ẹ mọ̀ pé tí kábíyèsí tí Ọ̀nìrìṣà gan tí wọ́n bá ń ṣe nǹkan tí ò dáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń ṣe tí ó dáa yìí kò ní jẹ́ ká rí nǹkan tí wọ́n ṣe tí ò dáa. Of recent ni wọ́n tún fẹ́ ṣí ilé-iṣẹ́ tí ó máa ṣe drinks, Ọ̀jájá drinks, Ọ̀jájá cola àbí kí ló pé o. Ṣé àmọ́ yí àwọn òṣìṣẹ́ tí wọ́n máa gbà síbẹ̀? Ọ̀nìrìṣà wọ́n extend ju Ilé-Ifẹ̀ lọ. Wọ́n extend, wọ́n ń dá àwọn ilé-iṣẹ́ yẹn, wọ́n ń dá wọn sílẹ̀. Lóòótọ́ wọn náà ajá wọn máa jèrè sápò wọn, ṣùgbọ́n wọ́n fi ń ṣàgbélárugẹ gbogbo ilẹ̀ Yorùbá ni. Wọ́n extend ju Ilé-Ifẹ̀ lọ. Bí àyè bá gba Ọ̀nìrìṣà ní Ọ̀yọ́ láti dá iléeṣẹ́ bẹ̀, wá dá síbẹ̀. Ẹ wo of recent tí ìṣù kan fẹ́ ṣẹlẹ̀ nínú ìpàdé gbogbogbò tí wọ́n ṣe ní Àbújá yìí, tí ọba kan sọ pé kò sí nǹkan tó ń jẹ́ ìpàdé lọ́balọ́ba ní South East, ní South Tower. Àwọn ọba ẹgbẹ́ wọn tó jẹ́ wípé lápá tí ẹ̀yà Ìgbò ni wọ́n ti wá, àwọn náà ni wọ́n tún defend Ọ̀nìrìṣà. Àwọn ni wọ́n defend Ọ̀nìrìṣà wípé nítòótọ́ ni o, ìgbìmọ̀ lọ́balọ́ba yẹn wà, Ọ̀nìrìṣà dẹ̀ ní chairman wọn. President Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba yẹn. If things tí nǹkan bá ṣẹlẹ̀, ǹjẹ́ kábíyèsí Aláàfin ṣé wọ́n lè ní ẹni tó lè defend wọn ṣá? Wá ní adé ìpálí, ẹni adé ìpálí. So àwọn èèyàn tí wọ́n ń sọ wípé ẹ̀yin náà tí wọ́n gbé síbẹ̀ èrú fi gba àbùkù, òun náà ní ọ̀rẹ́, ṣé ká sọ pé àwọn yẹn náà wọ́n right? Bàbá tí wọ́n tẹ̀ dífá ọ̀jọ̀gbọ́n Professor kí wọ́n fẹ́ fi orúkọ wọn ṣe àwíṣe àgbáyé, àrà wọn náà mọ́, àárí wọn mọ́. Àwọn èèyàn olólùfẹ́ wa ẹ fi èròǹgbà yín sọ wọ́n sábẹ́ comment section. Ẹ má gbàgbé, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín kẹjẹ kó délé kẹjọ olùkọ́. Ilẹ̀ Yorùbá yìí kò ní bàjẹ́, àwọn onígbà níjó bàjẹ́, nítorí àwa là ń bọ̀ lẹ́yìn ẹ̀yin bàbá yìí. Àwa náà sì ti ń bímọ, ìtàn tó dáa la fẹ́ pa fún àwọn ọmọ wa. A fẹ́ pàtàn bú, a fẹ́ pàtàn aburú, a fẹ́ pàtàn tó máa fa ìjà, a fẹ́ pa ìtàn ní ìsinyìí pẹ̀lú gbólóhùn tí kábíyèsí sọ yìí ní ìsinyìí. Tá a bá tẹ̀ sọ pé látọjọ́ yìí kábíyèsí ò sọ̀rọ̀, kábíyèsí ò sọ̀rọ̀,
media aid wọn ni ó sọ̀rọ̀ wípé kábíyèsí kọ́ ló sọ bẹ́ẹ̀ kábíyèsí kọ́ ló sọ bẹ́ẹ̀ ṣé léyìí gan òun ti fi hàn wípé kábíyèsí ló sọ nǹkan tí media aid wọn gbé jáde. Olúṣọlá Olómiọgbọ́n ló kọ̀ mí láyọ̀ lápàdé ó dàbọ̀. ètò kan tó tèmi létí ètò Olómiọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá Olómiọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómiọgbọ́n. Olómiọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò Olómiọgbọ́n ní ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómiọgbọ́n.